Ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Entertainment Gist, níbi tí a ti ń mú àwọn ìròyìn Yorùbá àti àwọn ìṣẹ̀lẹ̀ ní ilẹ̀ adúláwọ̀ wá sí etí ìgbọ̀yìn. Ẹ máa bá wa kà lọ. Ní àsọ̀rọ̀ sí Kristi, èmi jẹ́ kẹ́ mọ̀ yìí pé èmi ò ní ever support ẹ̀ láíláí. Lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tẹ́ ń pè sórí program Rotimi tẹ́ ń sọ pé nǹkan báyìí ṣe báyìí, pásítọ̀ kan ṣe báyìí fún yín, àáfàá kan ṣe báyìí fún yín. Ọ̀pọ̀lọpọ̀ yín gangan fúnra yín lẹ̀ dá. Ó tí mo fi sábà ọ̀pọ̀lọpọ̀ yín ò dá ni wípé ohun tí ẹ wá lọ lẹ rí. Ẹni tó bá wọ Ọlọ́run lọ sí church á rí Ọlọ́run, ẹni tó bá wá wòlíì lọ church á rí wòlíì, ẹni tó bá wá pásítọ̀ lọ bìkan á rí pásítọ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ò mọ ń tẹ́ ẹ gbàgbọ́, ẹ máa ń tẹ́ ẹ gbàgbọ́. Olófin dàbẹ̀ ń pé ayé nira fún ọ̀pọ̀lọpọ̀ yín láti gbé. Tẹ́ ẹ bá mọ Ọlọ́run tẹ́ ẹ gbàgbọ́ ni ẹnìkan ò ní dó sórí social media láti máa deceive yín ẹ̀yin gẹ́gẹ́ bí onígbàgbọ́. Rotimi ò wá ní wá fún yín láti máa tàn yín jẹ pé kò sí wòlíì. Ó máa ń sọ kínní kan, á ní àwọn fẹ́ liberate ilé ayé. Ẹ bá ń sọ fún Rotimi dáná pé ṣóun gan ti liberate ayé rẹ̀, ṣóun gangan ti liberate ayé rẹ̀, òun gangan tó ń sọ̀rọ̀ yìí ṣóun gangan ti dé ipò tẹ́nìkan ò dé láyé. Kò sí nǹkan tó ní láyé tẹ́nìkan ò ní. Ṣùgbọ́n máa ń dùn mí lọ́pọ̀lọpọ̀ gbà tẹ́yìn èèyàn bá send program ẹ̀ sí mi. Bí yẹ send program ẹ̀, ẹlòmíà gé program tí Rotimi dáná ẹ̀ ṣe á send ẹ̀ sí mi, á ní MC Wise wò ó. Tí n bá náà fàní àti wò míì, àwọn ọ̀rọ̀ tó máa ń sọ kì í ṣe ọ̀rọ̀ tó nítumọ̀ sẹ́mi, kì í ṣe ọ̀rọ̀ tó nítumọ̀ kankan sí mi, torí pé mo rí gẹ́gẹ́ bí ẹni tí ò lóye. Ẹni tí ò bá sì lóye ayé, bẹ́ẹ̀yàn bá ń gbọ́rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ látẹnu ẹ̀, èèyàn náà dàbí tiẹ̀. And I can never be like Rotimi Daniel, torí pé èmi mọ Kristi tèmi gbàgbọ́, mo mẹ tí mo gbàgbọ́, mo mẹ tó ń bẹ nù mi, mo mẹ tó pè mí, mo mẹ tó gbéṣẹ́ rán mi. Mi ò mọ wòlíì, mo mọ Jésù Kristi. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ̀ ń wò mí lásìkò yìí tẹ̀ pera yín Christian, ẹ lọ mọ Ọlọ́run tẹ̀ ń sìn. Tẹ́ ẹ bá ti mọ Ọlọ́run tẹ̀ ń sìn, irú yín Rotimi Daniel ó mọ sọ̀rọ̀ òdì sí. Olú mọ fi ọ̀rọ̀ ẹ̀mí èṣùnú ẹ̀ láti fi divert yín kò wájú Ọlọ́run. Torí pé ọ̀pọ̀lọpọ̀ yóò mẹ́ntẹ́ ìgbàgbọ́, ẹ̀ mẹ́ntẹ́ gbé lọ́wọ́, ẹ̀ mẹ́ntẹ́ ìsìn gangan. Tó bá jẹ́ Jésù Kristi lẹ́ ń sìn, tó jí Ọlọ́run ọ̀gá ògo lẹ́ ń sìn. Ẹnìkan ò kàn ní jókòó sórí social media nílùú kan kó kẹ́ bá bẹ̀rẹ̀ sí tàn yín jẹ. Ẹnìkan ò kàn ní jókòó síbì kan láti máa kó àwọn èèyàn kan jọ láti máa pè wọ́n ohun tí wọ́n pè ní RNG. A ti rí ọ̀pọ̀lọpọ̀ wọn. Rotimi Daniel kì í ṣàkọ́kọ́, kì í ṣọlẹ́ni àkọ́kọ́ tí ó kàn ṣerú ẹ̀. Èmi náà kíkẹ́ mọ̀ ẹ́ pé kì í ṣo náà ni ó jẹ́gbẹ̀yìn, kì í ṣo. Ṣùgbọ́n ìwọ tó o bá mẹ́ tó o gbàgbọ́, tó o dá mọ̀ dáadáa, ẹnìkan ò kàn ní wọ́n máa tàn ọ́ jẹ, kò lọ́ máa fi ọ̀rọ̀ òdì kan láti máa fi tàn ọ́ jẹ. Ìwọ ni kó o dúró nínú ìgbàgbọ́ Kristi. Ọ̀pọ̀lọpọ̀ yóò dúró nínú ìgbàgbọ́ Kristi, ó lè ṣe ń bọ́ sọ́wọ́ àwọn wòlíì èké. Rotimi Daniel, ẹ̀mí tó wà nú ẹ̀, ẹ̀mí ewu ìgbà ìkẹyìn ló wà nú ẹ̀. But tó o bá mẹ́tò gbàgbọ́, Adéwọ́pọ̀, bá mi Adéwọ́pọ̀ Adéwálé Ọ̀túnba, God bless you. Ẹ bá mi share program, fẹ́ tẹ bá mi share ẹ̀. Tí o bá mẹ́tò gbàgbọ́, ẹnìkan ò kàn ní wá tàn án jẹ. But most of you don't know him. Ẹ mọ Ọlọ́run tẹ̀ ń sìn, ẹ mẹ́tẹ̀ ń sìn, ẹ ò dá mọ̀, ẹ mọ bó ṣe ń báyàn sọ̀rọ̀, ẹ ò mọ̀.
ẹ mọ ọ̀nà tó fi ń bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ènìyàn, ẹ ò mọ̀, bọ̀tẹ́ ẹ bá mọ̀ ẹ̀rù kankan ò ní bà yín. Stop, ẹni sùúrù o, mo ń bọ̀ o. Ìwọ ni kó má jẹ́ ó tàn ọ́ jẹ, ìwọ báyìí o ní kó má jẹ́ kó tàn ẹ́ jẹ. Mo kẹ́yìn tẹ́ wà lórí YouTube page, lórí TikTok page wa náà, mo kí gbogbo yín káàbọ̀, àtẹ̀yìn tẹ́ wà lórí Facebook pátápátá. Ta ló gbàgbọ́? Tó bá mẹ́tò gbàgbọ́, Rotimi Daniel ni wọ́n máa fi rọ́tà ẹ̀ jẹ. Ẹ̀yin ẹ̀ wò báyìí láti ìjọ́ tó ti ń ṣe arẹ́njí ẹ̀, tó ti ń pe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jọ ń plan nǹkan lórí social media, tí wọ́n jọ ń gbérọ́ kalẹ̀ lórí social media. Ó dèèyàn mélòó báyìí tó sójú wọn? Wọn ò ní proof now, wọn ò ní proof kankan, wọn ò ní proof. Mo kí bàbá Moses Ọláwùn yẹn káàbọ̀ sórí ètò yìí. Ṣùgbọ́n ìwọ tí Rotimi Daniel bá fi ọgbà àrékérekè lóòkó wájú Kristi, ìwọ ni wàá dìyẹ tó bá dọ́run, torí iṣẹ́ tá a gbé lónìí lọ́wọ́ nìyẹn. Tí mo sọ iṣẹ́ tá a gbé Rotimi Daniel lọ́wọ́ ni pé láti wá gbà yín kúrò níwájú Ọlọ́run ọ̀gá ògo, láti wá mú yín kúrò ńbẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò yìí, ìjọba Tèmítọ́pẹ́, God bless you, máa accept yín, máa accept yín, God bless you. Ẹ share friend request mi Facebook ní YouTube page, máa accept yín. Go and stand on Christ, don't stand on anybody. Tó o bá ti dúró nínú olórí ìgbàgbọ́ pásítọ̀ kan, wàá ṣìnà, wàá ṣe kí ni, wàá ṣìnà, wàá ṣìnà ọ̀nà náà. Kọ́láwọlé Abdulaziz, God bless you. Rotimi Daniel wá bẹ̀rẹ̀ sí ń parọ́ fún ọ̀pọ̀lọpọ̀ yín, ó wá ń tú ìsì ọpọlọ yín, ó lọ́pọlọ yín báyìí, ó lọ́pọlọ yín báyìí pẹ̀lú ẹ̀mí àrékérekè tó wà nú ẹ̀. Kò dùn mí nígbà tí mo rí ọ̀pọ̀lọpọ̀ pastors èké náà tí wọ́n lọ ń join Rotimi Daniel page. Tá a bá ní ká wádìí lọ, á mọ̀ yìí pé ẹ̀yin náà ohun tẹ́ ẹ gbé lọ́wọ́, you don't know it. Ó sọ̀rọ̀ bàbá Ẹ̀sìkáyà, kò ní proof láti jọ́ tó ti sọ. Ẹjọ́ ṣé wúmà yẹn ò lè jáde síta? Ṣé wúmà tó ń sọ yìí, ṣé kò mọ̀nà church bàbá Ẹ̀sìkáyà? Ṣé kò mọ̀nà bẹ̀? Ṣé bàbá Ẹ̀sìkáyà kọjá kan kó Nàìjíríà? Ó wá bẹ̀rẹ̀ sí jókòó, àwọn ìránṣẹ́ Ọlọ́run tọ́lọ́run dìídì gbéga, ó wá bẹ̀rẹ̀ sí jókòó síbi kan, ó wá bẹ̀rẹ̀ sí parọ́ táwọn èèyàn jẹ, ó ń bà wọ́n lórúkọ jẹ́. Bíbélì wípé ọjọ́ tí wọ́n bá dẹ́kun àti ìbànìyàn jẹ́ lábọ̀ ọjẹ́ kanlẹ̀. Rotimi àwọn ẹni tó gbẹ̀yìn ẹ̀ náà, àwọn tó fẹ́ gbẹ̀yìn ẹ̀, ìwọ kọ́ làkọ́kọ́, ó rẹ̀ lè jẹ́ the last one. Níwọ̀n gbà tí ìrere Jésù bá ń lọ káàkiri ní ọ̀tá Jésù mọ̀ pọ̀. As we spread the gospel, we have the enemy of gospel. Ara àwọn ọ̀tá ìgbà ìkẹyìn Rotimi wà àtàwọn fàájà movement. Kí ni ohun tí ó lè mí kó wájú Jésù Kristi ká mọ̀ rí? Ẹ ti mọ̀ pé ẹni tí ò ní nǹkan kan táyé lè fún yàn, Rotimi Daniel kò ní nǹkan kan tó lè fún yín gẹ́gẹ́ bí ènìyàn ju gbogbo yín ṣépè lọ. Ẹni tí iṣẹ́ ò ká lára kò níṣẹ́ náà, kí ni iṣẹ́ ọwọ́ Rotimi? Ẹ̀yin tẹ́ ń gbọ́ mẹ́sẹ̀jì ẹ̀, mo kí yẹn kú ìrọ́jú, ojoojúmọ́ ló fi ń gbé yín ṣépè, ẹ̀rẹ̀ níyé sọ̀rọ̀, ẹ̀níyé pọ̀, ṣùgbọ́n òtítọ́ ọ̀rọ̀ máa ń kó létí ọ̀pọ̀lọpọ̀ yín ni. Òtítọ́ ọ̀rọ̀ ó máa ń kó létí ọ̀pọ̀lọpọ̀ yín. Àti sòótọ́ ọ̀rọ̀ kó létí ọ̀pọ̀lọpọ̀ yín. Ẹ fẹ́ káwọn èèyàn mọ̀ yín, ẹ fẹ́ káwọn èèyàn rí yín, ẹ fẹ́ káwọn èèyàn sọ́pẹ́ sọ̀rọ̀. Ẹ wá pè yín, Rotimi àti jẹ́ pé account number ló fi ń gbowó, GT bank account ló wá sọ pé òun ṣe fàájà movement, ó kó ọ̀rọ̀ jọ torí àti wá sí Nàìjíríà nígbà tó fẹ́ wá sinmi láì ní nǹkan kan tó fẹ́ mú wá. Wọ́n bẹ̀rẹ̀ sí kọ́nà jọ, tíbi tó bá wá pè é, tíbi tó wà bá gbé é, tíbi tó wà bá gbé é, ṣùgbọ́n kó máa fáwọn èèyàn lákànnà nọ́mbà lọ́dà gíráàdì.
èmi mọ̀ pé lẹ́yìn ètò tí mò ń ṣe yìí yóò tún bọ́ta yóò tún ṣépè èpè ò ní ìtumọ̀ kankan sí mi èpè ò ní ìtumọ̀ kankan báyìí sí mi ṣùgbọ́n mi ò mọ̀ báyìí sòótọ́ ọ̀rọ̀ ẹ lọ mẹ́tẹ́ gbàgbọ́ ẹ wòlíì kan ṣe bá fún yín pásítọ̀ kan ṣàwó fún yín ṣé pásítọ̀ nìkan lè lọ bá ẹ̀yin tó yẹ báyìí gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ ní ẹ̀mí kankan nínú ẹ mẹ́tẹ́ gbàgbọ́ nínú yín. ẹ̀yin yẹn náà lẹ́wàá jókòó lẹ́ẹ̀mọ̀ gbọ́n kan tí ó ti ń dalẹ̀ sọ tí n bá rí ọ̀pọ̀lọpọ̀ Christian tó ń support Rotimi Daniel kò kí ń dùn mí fún yín torí pé ẹ̀yin gangan fúnra yín ọmọ ìlú àbáàdì gan ni yín. àwọn tó ti wà lókè ló fẹ́ rí bọ́ ìgbà táwọn bàbá yìí jìyà iṣẹ́ ìránṣẹ́ níbo ni bàbá Rotimi wà nígbà yẹn ibo ni bàbá ẹ̀ wà nígbà yẹn ẹni tí ò ní nǹkan rere kankan báyìí tọ́ka sí tí bàbá yìí ṣe tó wà lọ sọ̀rọ̀ bàbá oníbàbá kò tó wá sọ̀rọ̀ bàbá wa lásán àwọn bàbá wa nínú ìgbàgbọ́ àwọn tá a pè tá a dẹ̀ ránṣẹ́ tá a wá lẹ́yìn tá a lẹ́yìn tẹ́ kóra yín jọ kẹ́ ẹ pé ìgbà kẹ́ ẹ pé mílíọ̀n ìgbàgbọ́ ò lè wò ó a ní àwọn pásítọ̀ tí náà mi máa ń dùnnú wọn gbogbo yìí ń ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ àbí ọ̀rọ̀ Rotimi ò yẹ kó ní ìtumọ̀ sí yín náà èyí tẹ́ bá ń ka Báíbù déédéé ọ̀rọ̀ ẹ̀ kò yẹ kó ní ìtumọ̀ sí yín kò yẹ kó ní ìtumọ̀ kankan sí yín náà torí kó sọ pé ní ìgbà ìkẹyìn ìgbà ewu yóò dé tí oníkálukú yóò jẹ́ olólùfẹ́ owó àti ara rẹ̀ olóṣèlè yìí mo láyè láti sọ fún ilé ní pé torí orúkọ àti torí owó Rotimi Daniel ṣe dá foundation sílẹ̀ tó bá ní òrí bẹ́ẹ̀ kó prove ẹ̀ fún wa if you know the meaning of foundation foundation means to help people to develop people èyàn mélòó ti wá develop báyìí èyàn mélòó ti ràn lọ́wọ́ ẹ jẹ́ láǹfààní àti máa wò mí ẹ̀yin sáré sọ̀rọ̀ nípa ilé iṣẹ́ kan fún yín Genesis and Son Investment fẹ́yìí tẹ́ fẹ́ ra lẹ̀ ẹ̀rẹ̀ fẹ́ kẹ́ máa yín kọ́ lọ́nà tí ó rọrùn tí ò sí mọ̀ kárùrù ń bẹ̀ Genesis and Son Investment wọ́n á bá yín ṣe láti foundation tẹ́ fi kó wọnú ẹ̀ bẹ́ẹ̀ bá ti gbé fún wọn wọ́n á ṣe pẹ̀lú ìfẹ́ inú àti ìbẹ̀rù Ọlọ́run náà fi ṣiṣẹ́ bẹ̀ ẹ̀yin tẹ́ bá sì kọ́lé tẹ́ fẹ́ kanlé ẹ wá fẹ́ ra gi 2x2 ní 4x4 ní 3x3 kankan plywood ní iron ní Genesis Son and Investment àwọn oníkẹ́ mọ̀ kàn sí lásìkò yìí báyìí Ọlọ́run bá fún lórí ọ̀fẹ́ láti mọ̀ ṣe dáadáa ẹ̀yẹ́ yọ̀ǹda nọ́mbà wọn fún yín báyìí 08031363072 07031363072 Genesis Son and Investment Nàìjíríà náà wà yẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun lè fẹ́ ara àwọn tí wọ́n support wa lè ṣe rèé ẹyẹ gbọ̀n kan tí Rotimi Daniel sọ mọ́ ẹ kọ̀rọ̀ Rotimi Daniel bí ọ̀rọ̀ aṣiwèrè tí Báíbù pé ẹgbọ́n tí mo sọ ẹ kà ọ̀rọ̀ Rotimi Daniel ẹ kà kú ọ̀rọ̀ aṣiwèrè tí Báíbù sọ bó jẹ́ ẹ kà ọ̀rọ̀ ẹ̀kún mẹ́ẹ̀ ẹ kà ọ̀rọ̀ ẹ̀kún aṣiwèrè ọ̀rọ̀ aṣiwèrè tí Báíbù pé Rotimi Daniel oríkẹ́kọ̀ọ́ Rotimi Daniel kún ká má ṣe rí ohun tí ó gbé ẹ kó wájú Jésù Kristi dúró ti gbàgbọ́ tó ní dúró tẹ́ tó gbàgbọ́ nú ẹ̀ don't give yourself problem má fún ẹ ní wàhálà don't stress yourself ẹni tí ò rí nǹkan rere kẹ̀kẹ́ tọ́ka sí nínú fámìlì ẹ̀ nínú ìdílé ẹ̀ nínú ìran wọn ìlú tó ti jáde tá bàbá ẹ̀ ti ṣàánú ẹ̀ rí ẹyẹ gbọ́rọ̀ tí Rotimi Daniel sọ ọ̀rọ̀ àṣírí ní gẹ́gẹ́ bí nǹkan tí Bíbélì pé gẹ́gẹ́ bí nǹkan tí Báíbù pè ọ́ ọ̀rọ̀ àṣírí Báíbù ti jẹ́ kó yé wa pé àṣírí ni ọ́ tàbí kì í ṣe Bíbélì ní adé yín lò ó ní má ṣe dá àṣírí lóhùn ó ní ṣùgbọ́n dá lóhùn kó má rò pé òun gbọ́ lójú ara rẹ̀ tàbí kì í ṣe bẹ́ẹ̀ kò yẹ kí n dá ẹ lóhùn
bó kẹ́ bá mi ṣí àbíkó tún kan Rótìmí Daniel lára ọ̀rọ̀ nípa bàbá Òní tó sọ nípa bàbá wòlíì Òní tó sọ ẹ máa gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ yẹn lórí ètò yìí láìpẹ́ yìí nípa voice note tó play mo challenge Rótìmí Daniel tó o bá tó bẹ̀ lóòótọ́ gbogbo àwọn tó ń sọ yìí gbogbo àwọn tó ń pè ẹ́ tí wọ́n ń report àwọn pastor fún ẹ yìí ìwọ fi ojú hàn káyé orí wọn. Why always voice note? Why always voice note ló ń ṣe? If you want to prove yourself right, you show them our face. Ká lójú wọn báyìí ẹ wà á rìn jara yín jọ wà ní kẹ́nìkan pè ọ́ ká wá ṣe phone call ká wá máa sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ̀yin pásítọ̀ kan báyìí ẹni tó bá ti fẹ́ borúkọ ẹ̀ jẹ́ tí ẹ̀mí èṣùnú rẹ̀ bá ti ní kó ṣiṣẹ́ lórí ẹ̀ ó ní wà wá ní káwọn ọmọọṣẹ́ rẹ̀ rà jì ó mọ̀ bá ṣì rí ẹ̀ tún lójoojúmọ́ sá àbúrò bá ṣì rí ẹ̀ tún lójoojúmọ́ sọ́mọ̀ ojoojúmọ́ bẹ́ẹ̀ láti ṣe tún sí wa lọ́wọ́ ẹ bá tilẹ̀ bùyẹn náà àbọ̀mọ̀ ẹ̀kọ́ ojoojúmọ́ ni àṣírí ẹ̀ ń sọ wà lọ́wọ́ àṣírí ẹ̀ ń tún lójoojúmọ́ tọ́lọ́ ti kọ́ máa rò pé bí MC Wise yẹn o ti sọ̀rọ̀ sí méjì sí kò ní nǹkan tí ó ṣe mọ́ o ti ní kò ní pẹ́ má jẹ́ tẹ̀ ń jẹ mo bísí ni o iṣẹ́ pọ̀ lọ́wọ́ irú tiwa yìí o iṣẹ́ pọ̀ ń lọ́wọ́ wa náà ń ṣe mi iṣẹ́ ordinary Facebook blogger tí ó kàn jókòó sójú kan tí ó kàn mọ́ retí 10,000 20,000 àwọn èèyàn mọ́ fún I have my job ẹyẹ gbọ́ nǹkan tí Rótìmí Daniel sọ mọ́ ó sọ program kan ó ní kò sí wòlíì ẹyẹ sọ nílẹ̀ wòlíì ń bẹ ó fẹ́ pa ìdànù ni wòlíì ń bẹ wòlíì bí Èlíjà ṣì wà wòlíì bí Èlíṣà wà a ní wòlíì bí Mósè bẹ́ẹ̀ ni a ní wòlíì bí Mósè a ní wòlíì bí Èlíjà tí wọ́n sì jẹ́ olóòótọ́ ti Jésù Kristi tí wọ́n sì kó ń bẹ̀ olùṣọ́ àgùntàn Mósè Ọláwú ni ara àwọn wòlíì táwa mọ̀ ni ara àwọn pásítọ̀ tá a mọ̀ ni tí wọ́n ń fi inú kan ṣiṣẹ́ Olúwa tí wọ́n ní jókòó tí tọ́mọ̀ jó wà fún ọ tí wọ́n bá ti máa tí wọ́n bá ti sọ̀rọ̀ pásítọ̀ kan níbi ìdí náà máa pásítọ̀ tó dára fún ọ olùṣọ́ àgùntàn Mósè Ọláwú ni ara àwọn wòlíì ara àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n sì ń gbóhùn Olúwa lọ́wọ́ tí wọ́n sì ń darí èèyàn sí ọ̀nà Ọlọ́run ara wọn lọ́wọ́ ẹ̀yin tẹ́ bá dé òkú sọ́dọ̀ fàájá tẹ́ bá ní òsí wòlíì ká bẹ̀rẹ̀ gan léèrè kí ló tẹ́ ẹ ṣe gbà kẹ́sì lọ church kí ló tẹ́ yìí gan ṣe kò dùn mú fún ọ̀pọ̀lọpọ̀ yín ìgbà tẹ́ bá wá wòlíì tẹ́ bá májíìkì kiri lẹ̀ májíìkì lẹ́ wá kiri ẹni tí ó bá yín ṣe ẹ̀ nígbàgbọ́nú ẹ̀ ẹ̀ nígbàgbọ́nú èèyàn tá a bí bàbá tó bí lọ́mọ tó ti kó ònú gbàgbọ́ nígbà bẹ́ẹ̀ mọ́ wọn náà ọ̀rọ̀ àlùfáàsá tó ń tẹnu Rótìmí Daniel jáde sí àwọn bàbá wa ẹni Bíbélì ti pè ní aṣiwèrè mo tún wá sọ fúnlẹ̀ ní pé aṣiwèrè ni mo ti bẹ́ẹ̀ bú pè ní mo dúró lé lórí àwọn ewu ìgbà kẹ́yìn ta ni yóò dé ló ń dé yìí yẹn nígbà Rótìmí Daniel yìí àwọn ewu ìgbà kẹ́yìn ẹ̀yin tí wà lọ́dọ̀ bá mi ṣí àpúgàmù yìí mo fẹ́ kẹ́ máa rìn mí lọ́wọ́ táwọn ti wà online kí máa bá mi ṣí ààrẹ kó lè máa go viral nígbà tí ti àwọn ẹ̀mí asòrìṣẹ́ Kristi bá go viral kí ti ẹ̀mí mọ̀nà máa tẹ̀síwájú mo ti sọ fún yín lórí péjì yìí tó bá ku ẹnìkan tó ń wo program mi ò ní yé sọ̀rọ̀ nípa Ọlọ́run àwọn ìgbẹ̀yìn Rótìmí tó ṣe máa rí arígbẹ̀yìn Júdásì arígbẹ̀yìn ẹ o ẹ tó fi Jésù hàn nìyẹn o a sì máa rígbẹ̀yìn Rótìmí náà tí ó ṣe rí o God bless you bẹ́ẹ̀ ni kò mọ Bíbélì rárá kò mọ rárá kò mọ ẹ ká ok 1 Peter 3 ẹ jẹ́ àká màmá ọkà jáde mi ìwé Pétérù kẹta 1 Peter 3:3 Pétérù kìíní ẹ ṣé bàbá ẹ ṣé bàbá Moses Ọláwú ni ẹ ṣé God bless you sir ní mi máa ń dùn gan mo ń bọ̀ 1 Peter Pétérù ẹ jẹ́ bá wọn jáde níbí ilẹ̀ tí ń fúláàgì prógrámù àwọn fámìlì Rótìmí Daniel àwọn náà fúláàgì ẹ Pétérù kìíní 1 Peter 3:3 kí ló ń tó sọ màá pìlẹ̀ fún yín kẹ́ tún gbọ́ kí ló ń tó wí Pétérù kìíní orí kẹta ẹsẹ̀ kẹta kí ló ń tó sọ
nípa tá à ń sọ lórí ètò yìí lọ́mọ tó gbàgbọ́ lọ́mọ má wà mírẹ́kù kiri má wà iṣẹ́ ìyanu tí ò ní dalẹ́ kiri ẹja gbọ́ Pétérù kẹta mo ń bọ̀ ní sùúrù. Pétérù kìíní orí kẹta bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀yin aya ẹ máa tẹríba fún àwọn ọkọ yín pé bí ẹnikẹ́ni bá tilẹ̀ ń ṣe àìgbọràn sí ọ̀rọ̀ náà kí a lè jèrè wọn lé àìsọ̀rọ̀ nípa ìwà àwọn aya wọn nígbà tí wọ́n bá wu ìwà rere tí òun ti ẹ̀rù yín ọ̀ṣọ́ ẹni tí kí ó má jẹ́ ọ̀ṣọ́ òde ti irun dídì àti wúrà lílò tàbí ti aṣọ wíwọ̀ ṣùgbọ́n kí ó jẹ́ ti ẹni tí ó farasin lé ọkàn. ẹ ti gbọ́ àbí nínú ọ̀ṣọ́ àìdíbàjẹ́. ẹ má jẹ́ kí ọ̀rọ̀ Rotimi Daniel kó bá yín lójijì ẹ filẹ̀ ṣùgbọ́n àwọn ò ní dákẹ́ lórí ọ̀rọ̀ yìí dìmọ́ táwọn bá ṣe ń sáré láti ré ìgbàgbọ́ ṣubú 1 Peter 3:3 2 Peter 3:3 ẹni sùúrù o 2 Peter mo fẹ́ ṣí o 2 Peter mo ń bọ̀ o 2 Peter Pétérù kejì orí kẹta ẹsẹ̀ kẹta ẹjẹ agbọn tó sọ Pétérù kejì orí kẹta ẹsẹ̀ kẹta mo fẹ́ kẹ́ ẹ gbọ́ dáadáa ni Pétérù kejì orí kẹta ẹsẹ̀ kẹta ẹjẹ agbọn kan tó sọ bàbá mi olùṣọ́ àgùntàn Samson Fàbíwésà ẹ káàbọ̀ sórí ètò àwọn olùṣọ́ àgùntàn táwọn àmọ́ rè ẹ máa gbọ́ o Pétérù kejì orí kẹta ẹsẹ̀ kẹta. Pétérù kejì orí kẹta olùfẹ́ èyí ni ìwé kejì tí mò ń kọ. mo ń bọ̀ o Pétérù kejì orí kẹta ẹsẹ̀ kẹta. ọmọ èyí pé nígbà ọjọ́ ìkẹyìn àwọn ẹlẹ́gàn yìí ó dé pẹ̀lú ẹ̀gàn wọn. ṣàǹgbá o. wọ́n máa rìn nípa ìfẹ́ ara wọn. ṣàǹgbá o. wọ́n sì máa wí pé níbo ni ìlérí wíwá rẹ̀ gbé wà. ṣàǹgbá o. láti ìgbà tí àwọn bàbá wa ti sùn. ohun gbogbo ń lọ bí wọ́n ti wà rí láti ìgbà ọjọ́ ìwà. nítorí èyí ni wọ́n mọ̀ọ́mọ̀ ṣe àìfẹ́ mọ̀ pé nípa ọ̀rọ̀ Ọlọ́run lé àwọn ọ̀run ti wà láti ìgbà àtijọ́ àti tí ilẹ̀ yọrí jáde nínú omi tí ó sì dúró nínú omi. ṣètì gbọ́ ẹ jẹ́ tún lẹ́bàá tí ìyẹn pílẹ̀ fún kẹ́gbọ́dá lẹ́mọ̀ gbọ́. kí ẹ kọ́ mọ èyí pé nígbà ọjọ́ ìkẹyìn ṣe ń gbọ́. àwọn ẹlẹ́gàn yìí ó dé pẹ̀lú ẹ̀gàn. wọ́n dé pẹ̀lú ẹ̀gàn wọn. wọ́n máa rìn nípa ìfẹ́ ara wọn. ṣètì gbọ́ ó ní kí ẹ jẹ́ mọ èyí pé nígbà ọjọ́ ìkẹyìn àwọn ẹlẹ́gàn yóò dé pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀gàn wọn ara wọn Rotimi Daniel bíbélì pé báìbù pé èsì ń bẹ nínú bíbélì báìbù ó ní èsì tó ń fún wa ó ní kí ẹ jẹ́ mọ èyí pé nígbà ọjọ́ ìkẹyìn àwọn ẹlẹ́gàn yóò dé nínú ọ̀rọ̀ ẹ̀gàn wọn bíbélì tún pè Rotimi ní ẹlẹ́gàn bíbélì pè ní aṣiwèrè ó tún pè ní ẹlẹ́gàn 2 Peter 3:3 ló kà bẹ́ẹ̀ fún wa èmi sáà kan mo kọ́ bíbélì tún pè Rotimi ní ẹlẹ́gàn àwọn ẹlẹ́gàn wọ́n á wá nínú ẹ̀gàn wọn ẹ̀yin tẹ̀lé Rotimi Daniel ẹlẹ́gàn bíbélì pè yín torí pé ẹ̀mú ewì ìgbà kẹ́yìn ló wà nù yín ẹ̀mí ewì ìgbà kẹ́yìn ló wà nù yín ẹ̀yin ẹlẹ́gàn tí ẹ dúró láti bí Kristi wò ṣùgbọ́n tí Kristi ò lè wò mẹ́sẹ̀jì ń bọ̀ ń bí orí mi o mo sì ní á ṣe prógámù díẹ̀ láàárọ̀ ni o ṣùgbọ́n àwọn èèyàn ń mẹ́sẹ̀jì dáadáa mo kàn ní á ṣe díẹ̀ ẹ já wo 1 Timothy 4 mẹ́sẹ̀jì yapa sí àwọn èèyàn ń mẹ́sẹ̀jì mi dáadáa 1 Timothy 4:1 1 Timothy 4 ẹsẹ̀ orí kìíní díẹ̀ ìkejì ẹ bá mi tú sí báìbù yẹn síbẹ̀ ẹ bá mi tú sí ibẹ̀ ẹ já tún gbọ́ ẹ má gbọ́ o ìkíní sẹ́kẹ̀jì. Timothy òkìní ṣùgbọ́n èmi ń tẹnu mọ́ pé ní ìgbà ìkẹyìn àwọn mìíràn yóò kúrò nínú ìgbàgbọ́. ṣàǹgbọ́. wọ́n máa fi èsì àwọn ẹ̀mí tí ó ń tan ní jẹ. ṣàǹgbọ́ o. àti ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù. ṣàǹgbọ́ o. nípa àgàbàgebè àwọn tí ó ń ṣèké. ṣàǹgbọ́ o. àwọn tí ọkàn àwọn tìkára wọn dàbí èyí tí a fi irin gbígbóná jó. o bíbélì pé ṣùgbọ́n èyí ni mo wí fún yín ní ìgbà ìkẹyìn àwọn mìíràn yóò kúrò nínú ìgbàgbọ́ wọn wọ́n sì tẹ̀lé àwọn ẹlẹ́mìí èṣù. 1 Timothy 4:3 1 Timothy 4:1-2 ṣùgbọ́n èmi wí fún yín ẹ gbọ́ bíbélì ti sọ bẹ́ẹ̀ ó ti kọ́ kí tó bí bàbá alábàbà wa látẹ̀lú Jésù Kristi ó ní ṣùgbọ́n èmi mo wí fún yín pé ní ìgbà ìkẹyìn àwọn mi yóò kúrò nínú ìgbàgbọ́ wọn wọ́n sì tẹ̀lé àwọn ẹlẹ́mìí èṣù láti máa tàn wọ́n jẹ tí wọ́n máa tẹ̀ ń jẹ báyìí ẹ̀yin fàájẹ́ muslim kẹ́mi muslim movement ẹ̀yin tẹ́ pẹ́lá yín ní kìrìsìtẹ́nì tẹ́ wà ní fàájẹ́ movement ẹ ti gbé ìgbéwú dé báyìí ẹni tí gbéwú ti dé sí lọ́rùn báyìí abẹ́rẹ́ ní gbéwú
ẹni bí o tó ṣe dé ẹbí bó ṣe dé báyìí ẹ ti rí bí o tó ṣe dé abẹ́ rí ẹ ti rí bí o tó ṣe dé báyìí abẹ́ ti rí sẹ́gbẹ́ bí o tó ṣe dé báyìí ìgbéwu tó dé yìí bóun ni ò ṣe ní kó ọ lọ bóun ni gbéwu bóun ni ò ṣe ní gbé ẹ lọ báyìí bóun ni ò ṣe ní rìn sínú ewu ìgbà kẹyìn má bàa kí n gọ́ bóun ni ò ṣe ní rìn ní ò ṣe ní gbà ní ewu ìgbà kẹyìn ò ṣe ní mú ọ báyìí. bóun ni ewu ìgbà kẹyìn ò ṣe ní wá mú ọ báyìí ìwọ ló ti fi dáná ẹ ìwọ wá fúra rẹ lẹ. God bless you. a sì wà lórí ètò yìí ẹmẹ́wì ìgbà kẹ́yìn tí bíbélì sọ pé yóò dé lóńdé yìí o kí ló fẹ́ mẹ́kó nù gbàgbọ́ sọ fún mi kí ló mẹ́kó wájú Jésù tó ló mẹ́kó mẹ́ ṣé torí àwọn ọ̀rọ̀ tí ló ti fi dáná ń sọ àbí ṣé torí àwọn ọ̀rọ̀ tí ló ti fi dáná ń sọ ṣé torí ẹni kí ni yóò wá yà ọ́ kó inú ìgbàgbọ́ Kristi ẹ̀yin kìrìsìtẹ́nì tẹ́ dúró tí ló ti fi dáná lórí péjì ẹ̀ ewu ìgbà kẹ́yìn tí bíbélì yóò dé sí yín ló ń dé sí yín o ó láwọn kan yóò wà láti wá mú yín kò nínú ìgbàgbọ́ àwọn ló ti dé yìí o ara wọn ló ti fi dáná ẹ̀ wá o ara wọn ló wà o lọ́mọ tó gbàgbọ́ àwọn wòlíì tòótọ́ sì wà àwọn pásítọ̀ tòótọ́ sì wà àwọn ní àmì ìró sì wà tí Jésù sì ń lò bá mi share program bá mi share program yìí ẹ tún ka 2 Peter 2:10 ẹ tún rí nǹkan tí bíbélì sọ ń pa ẹ ìgbà tó o bá fàyè ẹ fún Kristi tó o dúró ti Kristi yẹn wàá mọ̀ ẹ́ pé ìmọ̀ ń dáhùn àdúrà yẹn èṣù á máa ràn yàn lọ́wọ́ ńgbà míì tẹ́nìyàn á fi wá ní fọkànbalẹ̀ pé kò sí Kristi èṣù tó ń tì ló tì mí dálẹ̀ lẹ́yìn ló fi pé kò sí Kristi wà ṣùgbọ́n láti o kò sí ohun tí èṣù fún yàn láyé tí mọ̀ ń dalẹ̀ èṣù á fún ẹ lógbó wá dàbí gbàgbọ́ ìwọ lówó jù láyé ṣùgbọ́n kì í dalẹ̀ o èṣù á máa fún yàn lálàáfíà tí wàá rò pé kò sí Kristi mọ́ ṣùgbọ́n àlàáfíà yẹn kì í dalẹ̀ báwọn akẹ́bá kóra wọn jọ tó bá wọn làwọn àwọn fàájà movement ẹ̀yin sọ wílé ní èmi náà gbéra mi kalẹ̀ gẹ́gẹ́ bí ìpadàbọ̀ Kristi tí ó tọ́ yín sí ọ̀nà ìgbàgbọ́ àti ọ̀nà ìyè kí ló tó ń wá kiri tó wá rò pé kò sí Kristi mọ́ Kristi ń bẹ o wòlíì sì wà mo kí àwọn bàbá wa nù gbàgbọ́ ẹ kú iṣẹ́ Olúwa bàbá wòlíì ẹ̀sìn káyà ẹ kú iṣẹ́ takuntakun bàbá wa Friday mo bí iná ṣọfà ẹ kú iṣẹ́ Olúwa bàbá wa bẹ́ẹ̀ náà mọ́gẹ̀ bàbá kò ṣeun tì bàbá wòlíì Ezekiel Ọlájídé Àjàyí bàbá Táíwò Òjó tún ṣe bẹbẹ lọ́jọ́ Saturday tó kọjá lọ́jọ́ Monday tó kọjá yìí ẹ wá ní òsì wòlíì bàbá Táíwò Òjó ṣe bẹbẹ ní ọdún mẹ́wàá sẹ́yìn tí àti Bukky Bùkọ́lá Ṣẹ̀wọ̀lẹ̀ Akíndé tó wá kọ ní 72 hours wọn àwọn ọmọ ọjọ́ kan ṣe mistake fi mọ́tò fọ́ gíláàsì mọ́tò fi side mirror Ṣẹ̀wọ̀lẹ̀ Jésù Ṣẹ̀wọ̀lẹ̀ wàá gbẹ̀sán gbà yẹn ìgbà tí Ṣẹ̀wọ̀lẹ̀ wá 50 years ọjọ́ Monday bàbá fi mọ́tò tuntun rọ́pò ẹ̀ ẹ wá ní òsì ìrìnàṣẹ́ Ọlọ́run bí ọjọ́ tí ló ti mi ti ń pariwo yìí náà ẹjọ́ sáwọn body of Christ ṣé wọ́n dínkù a lè dínkù tó rà mọ́tà àgbàgbọ́ amọ́ntà àgbàgbọ́ èmi mọ àwọn àgùntàn mi sì mọ̀ mí amọ́ntà àgbàgbọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yìí Christian tẹ̀gbọ́n nínú ìgbàgbọ́ ènìyàn tẹ́nìyàn wá fi ènìyàn hàn yín ẹ̀yin lẹ̀ ń pariwo lẹ́yìn Rótìmí tẹ́ni kò sí Kristi ṣùgbọ́n tó bá nígbàgbọ́ láti bẹ̀rẹ̀ ayé ẹ̀ pé Jésù wà yóò dúró nínú ìgbàgbọ́ Jésù kò sì ní ṣubú nínú ìgbàgbọ́ ènìyàn kò ní ṣubú nínú ìgbàgbọ́ ènìyàn mo láyọ̀ láti sọ fún ilé nìyí pé Jésù Kristi wà wòlíì sì wà wòlíì bí Èlíjà sì wà wòlíì bí Èlíṣà wà wòlíì bí Mósè wà ẹni àmì ìró sì wà àwọn bàbá wa nínú ìgbàgbọ́ mo kí yẹ kú iṣẹ́ Olúwa o olùṣọ́ àgùntàn Mósè Ọláwú ni ẹ kú iṣẹ́ bàbá ẹ̀yin tí ẹ jẹ́ pásítọ̀ ẹ̀yin tí ẹ jẹ́ wòlíì Ọlọ́run ẹ máa kéde ẹ̀ sáwọn èèyàn àwọn ọmọ ọ̀dọ́ yín létí
kíkọ́ máa ṣe gbé ẹ̀mí àṣòṣì Kristi bàbá AK-47 bàbá Sam Òjó olùṣọ́ Adéníyì lọ́rẹ̀ àwọn wòlíì Ọlọ́run ṣì wà bàbá Fẹ́mi Aláyẹmí bàbá Lẹ́bílé bàbá Joshua Michael àwọn ẹni àmì ìró ṣì wà tẹ́bí sì lè sọ pé ẹni àmì ìró Ọlọ́run ni wọ́n. ẹdún nínú ìgbàgbọ́ yìí kìrìsìtẹ́nì ẹdún nínú ẹni tẹ́ ìgbàgbọ́ ẹ̀mí tó ń bẹ nínú tìmí Daniel ẹ̀mí ewu ìgbà kẹyìn tí Jésù ń tọ́ka sí ni ẹ̀mí Júdásì kò sí programu tó ṣe tó rí proof ẹ̀rí o àfikún sàmọ́ dárúkọ àwọn èèyàn ọ̀rọ̀ bàbá òní ọ̀rọ̀ nípa bàbá òní tó sọ ẹ máa gbọ́ dídé sí ẹ̀ bọ́rọ̀ yẹn ṣe rí gangan lágbà aláwọ̀ lọ́tọ̀ bá di ọ̀la ẹ já pàì lórí péjì yìí màá láǹfààní àti yóò sì bàbá wòlíì òní bàbá ṣe ọ̀rọ̀ lórí péjì yìí ẹ wà gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ kẹ́lẹ́ mọ̀ ẹ́ pé èmi yóò dúró nínú ìgbàgbọ́ Kristi kò sẹ́ni tí ò lé mi kò mẹ́ ẹ share program yìí ẹ follow page yìí ẹ já sọ̀rọ̀ papọ̀ WhatsApp +234 72 70 31 85 72 77 Pastor Fẹ́mi Adébáyọ̀ mo kí yín God bless you.